ojú ẹkùn pọ́n ìrù ẹkùn lé o. Sunday Igboho faraya lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé kan tí ó wáyé nílùú Ìgbòho, ìlú abínibí rẹ̀, ló bá fún àwọn ajínigbé ní wákàtí méjì láti dá àwọn tí wọ́n jí gbé padà. Ará àwọn èèyàn tẹ́ ẹ rán wa o, àwọn tó tún kù tẹ́ ẹ fẹ́ rán à ń retí wọn, kódà bí ẹ bá fẹ́ wò àgídìgbò. Oríyọmí Hamzat sọ̀rọ̀ ilẹ̀kùn. Ọ̀rọ̀ Tolúwo sọ kù díẹ̀ káàtó o pé káwọn babaláwo lọ kojú ogun báńdíìtì. Ṣé òun ti gbàgbé pé a kì í fi ìrọ̀kẹ́ jagun, a kì í fi ìrùkẹ̀rẹ̀ túlù, a kì í fi iṣẹ́ ogun rán babaláwo? Ẹlẹ́bù ìbọn ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ́físà Wòs ti fèsì tako ìròyìn kan tó ń lọ lójú òpó ayélujára pé wọ́n fi páńpẹ́ òfin gbé látàrí ẹ̀sùn pé ó gbé oògùn olóró ó sì kìlọ̀ lábẹ́ òfin. Ìjọba orílẹ̀-èdè Equatorial Guinea ò déédé kọ̀wé fipò sílẹ̀ o, torí pé ó kùnà láti mú ìlérí ṣẹ ló ṣe ṣe bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin kan fún ẹ̀sùn ìlòkulò ọmọ àti rírọ́ ọmọ ọdún 15 kan lóyún. Ilé-ẹjọ́ kan ní orílẹ̀-èdè Faransé ti ké sí ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Morocco láti wá kojú ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí ọmọbìnrin kan fi kàn án. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ojú ẹkùn pọ́n, ìrù ẹkùn lé o. Sunday Igboho faraya lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé kan tí ó wáyé nílùú Ìgbòho, ìlú abínibí rẹ̀, ló bá fún àwọn ajínigbé ní wákàtí méjì láti dá àwọn tí wọ́n jí gbé padà. Gbajúgbajà akọni ajàfẹ́tọ̀ọ́ Yorùbá ní Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho ló faraya gbarata sọ̀rọ̀ sókè nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lórí ìtàkùn ayélujára níbi tí ó ti dojúkọ àwọn èèyàn kan tó ń sọ fún wọn pé ṣé ẹ̀rù òun ò bà wọ́n ni tàbí wọn ò gbọ́ nípa òun tí wọ́n fi wá ṣèkọlù jí èèyàn gbé ṣekú pa èèyàn nínú ìlú òun. Ìgbòho ní ẹyẹ méjì kì í jẹ́ àṣà, òun ni Sunday Igboho tí wọn ò bá mọ̀, òun sì ń sojú gbogbo ọmọ Ìgbòho, ọmọ Yorùbá pátápátá. Ṣé tí èèyàn ò bá mọ erin, ó ṣàyẹ kí ó máa gbóhùn erin. Ìgbòho ní àwọn èèyàn náà mà láyà o nínú ìlú òun. Wọ́n jí aláboyún gbé, wọ́n sì béèrè fún owó ìdólẹ̀mí rẹ̀. Ẹni tí ó sì gbowó náà lọ, wọ́n pa á lẹ́yìn tí ó gbowó fún wọn tán, wọ́n sì tún pa aláboyún náà. Ó ní ẹ̀yin èèyàn yìí, ẹ ò sì bẹ̀rù Ọlọ́run, àwọn ẹni ẹlẹ́ni tí ẹ̀yin náà sì ní àwọn ọmọ tiyín. Ó dojú ọ̀rọ̀ kọ àwọn èèyàn ọ̀hún tí wọ́n jẹ́ ẹ̀yà Fúlàní ní ìlú náà. Ó ní ìwádìí tí àwọn ṣe fi hàn pé ọwọ́ àwọn èèyàn náà wà nínú ìkọlù náà. Ó ní látijọ́ tí wọ́n ti ń jí èèyàn gbé nílùú Ìgbòho, wọn ò jí àwọn èèyàn tí wọ́n gbé lẹ́yìn àwọn èèyàn àwọn tí àwọn jẹ́ Yorùbá. Ó ní ìwádìí nípa ojú òpó ìpè nọ́mbà tí àwọn ajínigbé náà fi ń pèsè ibi tí wọ́n wà nílùú Bóní nílé baálẹ̀ ìlú náà. Ìgbòho wá ní òun fún àwọn èèyàn náà ní wákàtí méjì péré kí wọ́n ó lọ fi gbé àwọn èèyàn ọmọ àti ìyá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí gbé tí ó wà lákàtà wọn wá. Ó ní àwọn olówó ìdóòlà kankan tí àwọn ò san fún wọn, àwọn èèyàn wọn náà ni kí wọ́n ó jọ lọ máa sanwó fún ara wọn. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ wọn ò rí òun wò bí ìran. Ó ní òun ò wọnú wọn, òun ò kọlù wọn, bá wọn jà. Bákan náà ló kìlọ̀ fún ẹni tí ṣe DPO iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà nílùú náà pé kí ó má torí owó gbè lẹ́yìn àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ bàlù Ìgbòho jẹ́. Ó ní kí òun náà pẹ̀lú ṣọ́ra rẹ̀. Ó ní ìjọba ní mú òun lọ́wọ́ sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ wọn ìbá gbóòórùn ara wọn. Ìgbòho nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ náà pé òun fún àwọn èèyàn ọ̀hún ní wákàtí méjì péré. Ó ní òun sì wà nínú ìlú fún wákàtí méjì náà, òun ń retí wọn. Gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ Yorùbá náà Sunday Igboho ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti gba òun àti ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí òun ṣẹ̀ṣẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá láti wọnú igbó ọba lé àwọn ajínigbé agbébọn tí wọ́n sọ ibẹ̀ dilé jáde. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn kan tí ó jáde láìpẹ́ ni pé ìjọba ti fi òǹtẹ̀ lu ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn náà tí Sunday Igboho pẹ̀lú náà sì jáde sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan tí ó ṣẹ̀ṣẹ̀ sọ pé lóòótọ́ ni pé wọ́n ti fi àṣẹ sí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn, àmọ́ àwọn ìgbésẹ̀ kan ṣì ń lọ lábẹ́nu. Ó wá rọ àwọn èèyàn tí wọ́n bá jẹ́ alágbára, tí wọ́n jẹ́ akíkanjú bíi ti òun láti darapọ̀ fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú òun káwọn jọ ṣiṣẹ́ pọ̀ lábẹ́ ìdarí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn náà. Ará àwọn èèyàn yín tẹ́ ẹ rán wa o, àwọn tó tún kù tẹ́ ẹ fẹ́ rán à ń retí wọn, kódà bí ẹ bá fẹ́ wò àgídìgbò. Oríyọmí Hamzat sọ̀rọ̀ ilẹ̀kùn. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò àti tẹlifíṣàn
tí ó tún jẹ́ olùdíje dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú Accord Oríyọmí Hamzat ti jáde sọ̀rọ̀ ṣàlàyé lórí awuyewuye tó ní ṣe nípa pé ó ní nǹkan ṣe pẹ̀lú ọkùnrin kan tí wọ́n fẹ̀sùn ìdigunjalè kàn nìbàdàn. Oríyọmí nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àṣẹ báyìí ló ṣe le tó, àṣẹ kò rọrùn fún ẹni tí ó nífẹ̀ẹ́ ìlú láti darí ìlú, ó ní àṣẹ kì í rọrùn fún ẹni tí ìlú ń fẹ́ láti dé orí ipò tí wọ́n ń fẹ́ fún un. Ó ní ṣáájú ìgbà tí òun bẹ̀rẹ̀ òun sọ nípa ohun tí òṣèlú jẹ́ pé òṣèlú ajá níbi tí ó gbéjẹ̀kọ àná, òṣèlú tí fi ojú olóore rẹ̀ gúngi, òṣèlú tí gbàgbé àjọṣe àtẹ̀yìnwá, òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ àtẹ̀yìnwá, òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò, òṣèlú tí sọ̀rẹ́ dọ̀tá tí tún sọ̀tá dọ̀rẹ́, òṣèlú tí kì í rántí pé ẹnìkan ti fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún òun rí. Wọ̀nyí àtàwọn gbólóhùn míì ló fi ṣàfiwé ohun tí òṣèlú jẹ́. Ó ní ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí bóyá wọ́n gbé òun nílé ni o tàbí wọ́n fi òun pamọ́ tóun ò ráyè jáde ṣe polongo ìbò. Ohun kan tí òun fẹ́ kí àwọn olólùfẹ́ òun mọ̀ ni pé òun Oríyọmí Hamzat ò ní láì sọ pé òun ò díje dupò gómìnà mọ́ o. Ó ní ohun tí ó bá wù kí wọ́n ṣe òun ò ní láì juwọ́ sílẹ̀ pé òun ò ṣe mọ́, àti pé kò sí ohun tí ẹnìkan lè ṣe fún ẹnìkan ju ohun tí Ọlọ́run bá fi agbára rẹ̀ ká lọ. Ó ní ẹnìkan ò lè gba ẹ̀mí òun àyàfi tí Ọlọ́run bá ní ó yá. Ó ní bí wọ́n bá fẹ́ wọ́n lè wá wọ́ àgídìgbò, àmọ́ òun kọ́ ló ní àgídìgbò, àjọ ni pẹ̀lú àwọn èèyàn tí wọ́n dáwó fún òun kọ́ ni. Ó wá fẹ̀mí ìmoore rẹ̀ hàn sí àwọn èèyàn olólùfẹ́ rẹ̀ tí ó ti ṣáájú gbà lámọ̀ràn pé kó má yà sídìí òṣèlú. Ó ní wọ́n ṣeun, ohun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ yé òun ni, àti pé wọn ò gbé òun débẹ̀ tán nígbà tí wọ́n ń gba òun níyànjú nígbà náà láti tètè yé òun dáadáa. Ó ní orin òṣùpá ni wọn ìbá ti kọ fún òun tí ó kọ pé olótìtọ́ kan kì í dépò olórí àmọ́ a máa rọrùn fún òpùrọ́. Ó ní ọ̀rọ̀ náà sì yé òun àmọ́ olótìtọ́ náà máa dépò, ó kàn jẹ́ pé wọ́n á purọ́ mọ́ ṣáájú kí ó tó débẹ̀ ni. Oríyọmí Hamzat wá sọ ní ti ọkùnrin tí wọ́n fẹ̀sùn ìdigunjalè kàn nìbàdàn pé ó ní nǹkan ṣe pẹ̀lú òun. Ó ní kò sí olóṣèlú kan nìbàdàn tí ó sọ pé òun ò mọ Súrí tí orúkọ àpèjẹ rẹ̀ ń jẹ́ Surajudeen Àdìó Ìlúpéjú tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Súrírì. Ó ní kò sí ẹni náà tó jẹ́ ojúlówó olóṣèlú nìbàdàn tí ó sọ pé òun ò mọ Súrí, àti pé báwo lèèyàn ó ṣe mọ auxiliary tí ó sọ pé òun ò mọ Súrí. Oríyọmí ní ìlú Igbóọrà ní òun ti kọ́kọ́ ṣe alábàápàdé rẹ̀ lásìkò ìpolongo ìbò gómìnà Mákindé. Ó ní bí ẹnikẹ́ni bá wá láti darapọ̀ mọ́ òun láti dìbò fún òun ò lè lé irú ẹni bẹ́ẹ̀ padà. Ó ní níwọ̀nba ìgbà tí ó jẹ́ pé òfin fi àyè gba wèrè láti dìbò tí wọ́n ó sì ka ìbò rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń ka ìbò àwọn èèyàn yòókù. Nínú fọ́nrán fídíò náà tí Oríyọmí fi léde lórí ayélujára, ó ní tí ó bá ṣeé ṣe tí Ọlọ́run bá fún wọn ṣe bí wọ́n ṣe ń gbà á lérò, tí wọ́n bá gbé òun nílé gbé òun pamọ́ tí wọ́n wá ń sọ̀rọ̀ tí ò ṣe nípa òun lórí ayélujára tàbí nínú ìwé ìròyìn, ohun tí òun ti sọ lòun sì dúró lé lórí pé òun ò juwọ́ sílẹ̀ pé òun ò díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́. Ó ní òun lè má ráyè jáde sọ̀rọ̀ báyìí mọ́, àmọ́ òun ní láti sọ fún àgbáyé pé wọ́n ti pe òun ní pàǹtí pé kí òun ó yọjú, òun sì lè débẹ̀ kí wọ́n má jẹ́ kí òun lọ mọ́ torí ọ̀pọ̀ ète tí wọ́n ti hùn. Ó ní òun mọ ibi tí ìwé náà ti wá, àmọ́ lọ́wọ́ báyìí òun ò sí nílùú, àmọ́ òun ó yọjú sí wọn tí òun bá dé, àmọ́ tí òun bá yọjú sí wọn kí wọn ó yanjú ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú òtítọ́. Ó ní kí wọn ó bẹ̀rù Ọlọ́run ọba tó ní ẹ̀mí gbogbo ènìyàn. Ó ní òun ò bẹ̀rù ẹnìkan, wọ́n ti pe òun ó sì dá wọn lóhùn. Ó ní òun mọ ibi tí ọ̀rọ̀ ti wá, àmọ́ òun ò dárúkọ ẹnìkankan, ẹ̀rù wọn ò sì bà òun, àmọ́ kí Ọlọ́run ó fi agbára rẹ̀ hàn lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́, kí ó yan olótìtọ́ ẹni tí yóò ṣe àtúnṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wá kìlọ̀ pàrọwà fún àwọn olólùfẹ́ rẹ̀ láti yẹra fún wíwọ aṣọ yẹ́lò tí wọ́n mọ̀ mọ́ òun mọ ẹgbẹ́ òṣèlú Accord mọ́ torí wọ́n lè fi ẹ̀sùn kan tàbí òmíràn kàn wọ́n. Nítorí náà kí wọ́n ó ṣọ́ra ṣe lásìkò yìí torí ọ̀tá ń bẹ níta, kí wọ́n má lọ fi ohun tí kì í ṣe tiwọn kọ wọ́n lọ́rùn. Ọ̀rọ̀ Tolúwo sọ kù díẹ̀ káàtó pé káwọn babaláwo lọ kojú ogun bandit. Ṣé òun ti gbàgbé pé a kì í fi ìrọ̀kẹ́ jagun, a kì í fi ìrùkẹ̀rẹ̀ túlù, a kì í fi iṣẹ́ ogun ran babaláwo? Ẹlẹ́bù ìbọn ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Gbajúgbajà babaláwo Ifáyẹmí Ẹlẹ́bù ìbọn tí í ṣe àràbà olúawo gbogbo ilẹ̀ Òṣogbo ti fèsì sí ọ̀rọ̀ tí Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí Sẹ́lúkìnní sọ láìpẹ́ yìí tó fi pé àwọn babaláwo ẹlẹ́sìn ìbílẹ̀ níjà lórí ètò ààbò tó mẹ́hẹ̀ nílẹ̀ Yorùbá, pé ọ̀nà tí ọba Olúwo gbé ọ̀rọ̀ náà gbà kù díẹ̀ káàtó. Ó ní tí ó bá fẹ́ pe irú ìpè bẹ́ẹ̀ ńṣe ló yẹ kí ó pe àwọn jọ pọ̀
kí ó pe àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àwọn mùsùlùmí, àwọn babaláwo tó fi mọ́ àwọn oníṣègùn, àmọ́ láti máa da àwọn pọ̀ ó kù díẹ̀ káàtó. Ẹlẹ́bùìbọn ó ní a kì í fi ogun jíjà lọ àgbẹ̀, ó ní wọn ò kì í fi ìrọ̀kẹ́ jagun, bẹ́ẹ̀ ni wọn kì í sì fi ìrùkẹ̀rẹ̀ túlù. Ó ní ohun tí ó bá fi mú babaláwo tẹ̀lé wọn lọ ojú ogun a jẹ́ pé ó lẹ́nìkan tó fẹ́ lọ ràn lọ́wọ́, àti pé babaláwo tẹ̀lé wọn lọ sójú ogun àfi tí Ifá bá sọ bẹ́ẹ̀. Wọ́n á sì máa pegedè ṣe àwọn ohun kan tí kò ní jẹ́ kí àwọn èèyàn tí ó lọ sójú ogun kó kú sójú ogun. Ó ní a kì í fi ogun jíjà lọ ìṣòwò, babaláwo kò kì í jagun. Àwọn èèyàn olóyè bíi Èèṣà, Akọgun, Balógun, àwọn ni wọ́n máa ń jagun, babaláwo kì í jagun. Ojúṣe babaláwo ni kí ó ṣètùtù, kó wúre, kógun ó má borí àwọn tí wọ́n lọ sógun. Ó ní nínú ọ̀rọ̀ tí Olúwo sọ pé tí àwọn babaláwo bá fẹ́ràn Yorùbá, tí wọ́n bá fẹ́ràn ilẹ̀ Odùduwà, ó yẹ kí wọ́n ó dìde lásìkò yìí. Ẹlẹ́bùìbọn ni ṣé àwọn babaláwo tí ó jẹ́ pé lọ́rọ̀ọ̀run ni wọ́n máa ń sọ obì ṣètùtù lórí ìlú kọ̀ọ̀kan. Ifáyẹmí Ẹlẹ́bùìbọn ó ní lóòótọ́ ogun ló délẹ̀ yìí tí àwọn ọba sì ní ojúṣe wọn láti ṣe. Ó ní ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ni wọ́n ní ibi tí wọ́n rí ogun ọ̀jàlú sí. Ó kàn jẹ́ pé Ògbómọ̀ṣọ́ nìkan ló fojú hàn ni. Ó ní ìlú Òṣogbo náà ní tirẹ̀, gbogbo ìlú ló ní, àmọ́ àwọn ìlú míì ò mọ ibi tí tìlú wọn wà, àti pé àwọn èèyàn míì kò kọbi ara sí i. Àmọ́ àkókò rèé fún àwọn ọba ilẹ̀ Yorùbá láti lọ sí ibi tí ogun ọ̀jàlú wọn wà kí wọ́n ó sì jí kí ó dìde sójú iṣẹ́. Ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ láìpẹ́ yìí nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù tí ó wáyé níbẹ̀. Ó ní èyí ló yẹ kí àwọn ọba ó dìde jígìrì sí. Ó ní gbogbo ìwọ̀nyí tí a kò ṣe mọ́ nígbà tí ọ̀làjú ti dé, tí òṣèlú ti dé, ló mú kí àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ yìí kó máa ṣẹlẹ̀. Ẹlẹ́bùìbọn ní ìdálù ni ìṣèlú, gbogbo àwọn nǹkan alálẹ̀, àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ kò yẹ kí ẹ̀sìn ó mú wa gbàgbé wọn, torí òun ni wọ́n fi ṣe ìdásílẹ̀ ìlú kọ̀ọ̀kan. Nítorí náà kí ọba Olúwo yéé nàka àbùkù sí babaláwo, dojúkọ wọn láti rán wọn níṣẹ́ ogun, torí babaláwo kì í jagun. Ṣé tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí ní Olúwo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí sọ nínú fọ́nrán fídíò kan tí ó fi léde lójú òpó ayélujára ìkànnì Facebook rẹ̀ pé ẹnu lásán bíi àjàkàrà làwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn babaláwo ni. Ó ní ìjínigbé ìṣekúpani ń wáyé nílẹ̀ Yorùbá, wọn ò rí nǹkan ṣe sí i. Ó ní ṣe bí wọ́n máa ń janu léríléka pé àwọn lóògùn ọ̀wọ̀, àwọn lóògùn àlùpàídà, àmọ́ wọn ò lóògùn láti kojú àwọn ajínigbé agbébọn, àwọn bandits. Nínú ọ̀rọ̀ rẹ̀, Olúwo tọ́ka sí àwọn èèyàn bíi Ifáyẹmí Ẹlẹ́bùìbọn, Àràbáwo ìlú Òṣogbo àti àwọn èèyàn míì tí ó fi mọ́ àwọn pásítọ̀, wòlíì àti àwọn alálàáfà. Ọ̀rọ̀ náà ló fa wuyewuye tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀, àmọ́ gbajúgbajà babaláwo Àràbáwo ìlú Òṣogbo, Ifáyẹmí Ẹlẹ́bùìbọn ló ti fèsì báyìí pé babaláwo kì í lọ sógun. Ọ́físà Wòs ti fèsì tako ìròyìn kan tó lọ lójú òpó ayélujára pé wọ́n fi páńpẹ́ òfin gbé látàrí ẹ̀sùn pé ó gbé oògùn olóró ó sì kìlọ̀ lábẹ́ òfin. Adẹ́rìn-pòṣónú lójú òpó ayélujára Jubril Ọládàpọ̀ Gbàdàmọ́sí, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ọ́físà Wòs, ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni àwọn ìròyìn tó ń tàn káàkiri pé wọ́n mú òun nítorí pé òun gbé oògùn olóró. Ní Ọjọ́bọ̀, ìròyìn kan bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri lórí ayélujára pé àjọ NAFDAC ti mú Ọ́físà Wòs lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó gbé búrẹ́dì àti àwọn àkàrà òyìnbó brownies tó ní oògùn olóró cocaine nínú wọlé láti orílẹ̀-èdè Mexico. Ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta, àwọn agbẹjọ́rò rẹ̀ lábẹ́ iléeṣẹ́ òfin Vast Attorneys sọ nínú àtẹ̀jáde kan pé irọ́ ni ìròyìn náà, ó sì jẹ́ ìgbìmọ̀pọ̀ láti ba orúkọ rere àti iṣẹ́ rẹ̀ jẹ́. Nígbà tó ń kìlọ̀ lábẹ́ òfin, Ọ́físà Wòs ké sí gbogbo àwọn ènìyàn àti àwọn iléeṣẹ́ tó gbé ìròyìn èké náà láti lọ yọ kúrò lójú àwọn òpó ayélujára wọn ní kíákíá kí wọ́n sì tọrọ ìdáríjìn ní gbangba. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, oníbàárà wa ń béèrè pé kí gbogbo àwọn ènìyàn, iléeṣẹ́ àti ojú òpó ayélujára tó gbé àwọn ìròyìn èké yìí láti lọ yọ kúrò lẹ́sẹ̀kẹsẹ̀. Ó tún béèrè pé kí wọ́n ṣètò ẹ̀bẹ̀ fún ìdáríjìn gbangba lórí àwọn ojú òpó kan náà tí wọ́n lò láàrin wákàtí 24 láti ọjọ́ tí àtẹ̀jáde yìí ti jáde. Títí di àkókò yìí, NAFDAC àti NDLEA kò tí ì jẹ́rìí tàbí tako àwọn ìròyìn nípa ìfipápẹ́ òfin gbé Ọ́físà Wòs. Daily Post ròyìn pé Ọ́físà Wòs ti dá eré adẹ́rìn-pòṣónú lójú òpó ayélujára dúró láti ọdún 2025, ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ búrẹ́dì ṣíṣe. Ìjọba orílẹ̀-èdè Equatorial Guinea ò déédé kọ̀wé fipò sílẹ̀ o, torí pé ó kùnà láti mú ìlérí ṣẹ ló sì ṣe bẹ́ẹ̀. Àṣé ìtìjú sì tún wà.
èrò ọ̀pọ̀ èèyàn ni pé kò sí tìjú mọ́ láwùjọ àwọn èèyàn aláwọ̀ dúdú pàápàá láàrin àwọn adarí ìjọba wọn. Àmọ́ bí adarí ìjọba Equatorial Guinea ti ṣe kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ náà lẹ́yìn tí ó kùnà àti mú ìlérí tó ṣe fún àwọn èèyàn orílẹ̀-èdè rẹ̀ ṣẹ ló ti jẹ́ èyí tó ń ṣe ọ̀pọ̀ èèyàn ní àhín. Igbákejì ààrẹ orílẹ̀-èdè náà Teodoro Nkwema Obiang ló fi ìdí ìròyìn ìkọ̀wé fipò sílẹ̀ ọ̀gá rẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn. Obiang tó tún jẹ́ ọmọ ààrẹ Teodoro Obiang Nguema sọ pé olóòtú ìjọba orílẹ̀-èdè náà ti kéde wípé gbogbo ọmọ ìgbìmọ̀ ìjọba ló ti fipò wọn sílẹ̀ torí bí ìdá 10% ìlérí tí wọ́n ṣe ni wọn ò lè múṣẹ. Ọmọ ààrẹ kò ṣàlàyé àwọn ìlérí tí ìjọba náà ṣe ní pàtó, àmọ́ àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú tó wà ní ìjọba fi síta sọ pé ààrẹ orílẹ̀-èdè náà ti ṣàkíyèsí pé ìwà ìbàjẹ́ ti gbilẹ̀ sí àti pé ìjọba ti kùnà láti rí i pé ọrọ̀ ajé Equatorial Guinea kò dúró lórí kan. Ààrẹ Obiang ní ààrẹ orílẹ̀-èdè tí ó ti pẹ́ jù lórí àlééfà lágbàáyé lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ní ṣèjọba Equatorial Guinea lọ́dún 1979. Onírúurú ipò làwọn ẹbí Obiang dìmú nínú ìjọba orílẹ̀-èdè náà. Ọdún 2024 ní ààrẹ náà yan ìgbìmọ̀ ìjọba tó kọ̀wé fipò sílẹ̀ náà sí ipò tí yóò sì kéde Manuel Osa Nsue gẹ́gẹ́ bí olóòtú ìjọba. Igbákejì ààrẹ sọ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ wípé ẹni tó bá di ipò adarí mú gbọ́dọ̀ mú ìlérí rẹ̀ ṣẹ. Ó ní àwọn iṣẹ́ tí ìjọba ṣe kò tó nǹkan tí wọ́n ṣèlérí lórí rẹ̀ láti ṣe. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú PDGA tó wà ní ìjọba sọ pé ìgbìmọ̀ ìjọba tó kọ̀wé fipò sílẹ̀ kò ṣe nǹkan ìwúrí tó ṣe é mú yangàn. Ní báyìí, ààrẹ gbọ́dọ̀ yan ìjọba tuntun. Ẹgbẹ́ PDGA tún sọ pé ìjọba tó ń lọ lọ́wọ́ náà ná owó ìlú nínàkúnà, wọ́n sì kùnà láti ṣe àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè láwùjọ. Ààrẹ tún sọ pé ìgbìmọ̀ ìjọba tó kọ̀wé fipò sílẹ̀ kùnà láti ṣe àgbékalẹ̀ tí yóò mú ètò ọ̀gbìn gbòòrò sí i. Epo rọ̀bì ni ó pọ̀jù nínú nǹkan àlùmọ́ọ́nì tí orílẹ̀-èdè Equatorial Guinea fi ń ṣe ọrọ̀ ajé. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè náà ní ìṣẹ́ àti òṣì sì ń bá fínra bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní epo rọ̀bì lọ́pọ̀ yanturu tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́mọkùnrin kan fún ẹ̀sùn ìlòkulò ọmọ àti rírọ ọmọ ọdún 15 kan lóyún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti mú ọ̀dọ́mọkùnrin kan Tochukwu Nwora pẹ̀lú bí ó ṣe ń bá ọmọbìnrin ọmọ ọdún 15 kan lò pọ̀ tí ó sì rọ́ lóyún ní agbègbè Achala ní ìjọba ìbílẹ̀ Akwa North ní ìpínlẹ̀ náà. Wọ́n ṣàfihàn èyí nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà Tochukwu Ikenga fi síta ní ọjọ́ Ẹtì. Ikenga sọ pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé ọmọbìnrin náà ti jẹ́ olùfaragbá ìbálòpọ̀ tipátipá láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ọkùnrin ní àwọn oríṣiríṣi ìgbà ní Nando, Nteje àti Achala. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ ọlọ́pàá náà bẹ̀rẹ̀ lẹ́yìn àkójọ ìmọ̀ àṣírí nípa àwọn ọ̀dọ́ tí wọ́n fura sí pé wọ́n ń lo oògùn olóró crystal methamphetamine tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mkpuru-mmiri. Lákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ náà, àwọn ọlọ́pàá dóòlà ọmọbìnrin ọmọ ọdún 15 kan tí ó kún fún ọyún, wọ́n sì mú Tochukwu Nwora fún ẹ̀sùn ìbálòpọ̀ pẹ̀lú ọmọ kékeré àti mímú ọmọ náà láti fa ìfàkúfà. Gẹ́gẹ́ bí Ikenga ṣe sọ, lákòókò iṣẹ́ náà, àwọn ọlọ́pàá rí ọkùnrin kan tó ti dàgbà ní ipò tí kò bá òfin mu pẹ̀lú ọmọbìnrin náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé ọmọ náà lọ fún àbójútó ààbò. Ó fi kún un pé àwọn afurasí náà lo àǹfààní àìlera àti ipò ìṣòro ọmọ náà pẹ̀lú fífún ọmọ náà ní owó díẹ̀. Ní báyìí, wọ́n ti gbé ọmọbìnrin náà lọ sí ilé ìwòsàn ọlọ́pàá ní Akwa níbi tí àwọn dókítà ti bẹ̀rẹ̀ àyẹ̀wò ìlera àti àwọn ìgbésẹ̀ tó yẹ. Gẹ́gẹ́ bí Ikenga ṣe sọ, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ikioye Orutugu ti pàṣẹ pé kí wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka ìwádìí ọ̀daràn ní ìpínlẹ̀ náà fún ìwádìí ìjìnlẹ̀. Ìwádìí náà yóò tún ṣàyẹ̀wò bóyá òbí tàbí alábòjútó ọmọ náà ní ọwọ́ nínú ọ̀rọ̀ náà kí wọ́n tó gbé gbogbo àwọn tó ní ọwọ́ nínú ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé wọ́n korojú sí gbogbo irú ìwà ìyànjẹ bíi ìlòkulò àti ìwà ipá sí àwọn ọmọ kékeré. Wọ́n tún fi dá àwọn aráàlú lójú pé àwọn ò máa tẹ̀síwájú nínú dídáàbòbò àwọn aláìlera pẹ̀lú mímú ìdájọ́ òdodo bá àwọn olùfaragbá. Ó tún sọ pé àwọn ò máa jẹ́ kí àwọn ènìyàn mọ̀ ìtẹ̀síwájú míì nípa ọ̀rọ̀ náà níwọ̀n bí afurasí tí wọ́n mú ṣe ń fún wọn ní ìmọ̀
tó lè ràn wọ́n lọ́wọ́ láti mú àwọn mìíràn tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà. Ilé-ẹjọ́ kan ní orílẹ̀-èdè France ti ké sí ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Morocco láti wá kojú ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí ọmọbìnrin kan fi kàn án. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ní ilẹ̀ France ti fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ Ẹtì Friday pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Morocco Achraf Hakimi yóò dojúkọ ẹjọ́ lórí ẹ̀sùn ìfipábánilò tí ọmọbìnrin kan fi kàn án ní ọdún 2023. Hakimi sì ti kọ gbogbo ẹ̀sùn náà. Ní oṣù kejì ọdún 2023, obìnrin kan tó jẹ́ ọmọ ọdún 24 nígbà náà sọ fún ọlọ́pàá ní agbègbè Fademane ní gúúsù ìlà oòrùn Paris pé Hakimi fipá bá òun lò pọ̀. Hakimi, agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG tí ó tún jẹ́ balógun fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco, ẹni tí ó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 ní ọjọ́ Ẹtì pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Scotland ló ti máa ń kọ gbogbo ẹ̀sùn ìwà ipá tí wọ́n fi kàn án. Lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fásà ṣe ìpinnu rẹ̀, Hakimi kọ àtẹ̀jáde kan sójú òpó X pé òun ti ń retí ìgbẹ́jọ́ yìí tẹ́lẹ̀. Ó ní nígbẹ̀yìngbẹ̀yìn máa ní àǹfààní láti sọ tẹnu mi. Títí di àsìkò yìí, ilé-ẹjọ́ kò tíì kéde ọjọ́ tí ìgbẹ́jọ́ náà yóò bẹ̀rẹ̀ ní ilé-ẹjọ́ ọ̀daràn tó wà ní ẹkùn Hauts-de-Seine. Agbẹjọ́rò Hakimi, Fanny Collins, sọ pé ìpinnu ilé-ẹjọ́ náà kò yà wọ́n lẹ́nu. Ó ní a ti ń retí ìpinnu yìí, kò sí ohun kankan nínú rẹ̀ tó fi hàn pé ó jẹ̀bi. Ó sì dúró lórí ìdáhùn rẹ̀ pé òun kò jẹ̀bi ẹ̀sùn náà. Ní apá kejì, agbẹjọ́rò obìnrin tó fi ẹ̀sùn kàn án, Rachel Flore Pardo, sọ pé ìpinnu náà mú ìtùnú àti ìrètí bá oníbàárà òun. Gẹ́gẹ́ bí àlàyé ọlọ́pàá ṣe fi hàn, nígbà náà obìnrin náà sọ pé òun pàdé Hakimi lójú òpó Instagram ní oṣù kínní ọdún 2023. Òun sì lọ sí ilé rẹ̀ pẹ̀lú ọkọ̀ tí agbábọ́ọ̀lù náà gbà fún un. Obìnrin náà sọ pé Hakimi fi ẹnu ko òun lẹ́nu, ó sì fi ọwọ́ kan òun lára láì gba àṣẹ. Lẹ́yìn náà ló fipá bá òun lò pọ̀. Ó ní òun rápálá láti tì í dànù kóun tó pe ọ̀rẹ́ òun kan tó wá gbé òun kúrò níbẹ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ nínú àpilẹ̀kọ kan tí Mediapart tẹ̀ jáde ní Ọjọ́bọ̀. Obìnrin náà tó lo orúkọ ìnagijẹ Jane sọ pé òun fẹ́ kí ẹjọ́ náà jà fún òun. Ó ní mo fẹ́ dáàbò bo ara mi, mo sì fẹ́ kí wọ́n gbọ́ ohun tí mo ní láti sọ. Ó tún fi kún un pé mo fẹ́ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀, mo sì fẹ́ kí àwọn ènìyàn gbà mí gbọ́.